mo fún ẹ lówó oníkókó kan ló máa yọ nínú ẹkùn ẹ kúkú fi kókó mẹ́fẹ̀ẹ̀fà lẹ̀ ó nídìí kókó èwo lẹ́ni nǹkan jàre rainbow cooks èwo nìyẹn ó fi tọ́ sí ó yọ wọlé injury ló máa gbélé ní Arejan ọ̀la la máa analyse party mo máa gbogbo fídíò tó play tó sọ ni máa play tí ǹdẹ̀ máa ṣe play òun lélẹ́yìn ó yọ wọlé àbí ó yọ wọlé ṣàrà lójú ọ̀tá rẹ̀ eléyìí lọ́jọ́ léyà tó o bá wọ̀ ó kókó mẹ́fà ló máa yọ lẹ́kùn àwọn ọ̀tá ẹ̀ lọ́kùnrin kókó ọyàn àwọn ọ̀tá ẹ̀ lóbìnrin á lé ní 50 gbogbo irú aṣọ yìí ló jẹ́ Arejan ní kókó mẹ́fà lẹ́kùn. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti jáde fún Portable ó ti jáde fún arákùnrin yìí ó jáde fún tán ni ó ní wípé ó ní kúkú lẹ́pọ̀n àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nìyí ó dẹ̀ sọ wípé ó ní ìní àwọn yóò ṣí fídíò Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé bí wọ́n ṣe snub ara wọn ẹ̀yin èèyàn wa òpòrò kágbọ̀n ẹ̀jẹ̀ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ́. ẹ̀yin náà kókó tó wà nú aṣọ ètò mélòó ẹ bá mi wò ó yá ẹ tún gbé mi wá. Arejan bá ní owó tí mo fún òun pé kókó ẹyọ kan ló lè yọ lẹ́kùn òun ṣé kóun wá fi kókó 5 tó kún tó Arejan ìwọ gangan ṣe bí kókó méjì ni ẹpọn ọkùnrin máa ń ní fi kókó méjì lẹ̀ èmi ti fún ẹ lówó kókó kankan yọ àwọn onírọ̀ o òun fẹ́ yọ gbogbo kókó ẹkùn òun 5 ni Arejan bó bá máa wá yọ kókó ẹkùn ẹ 5 olórí burúkú ìyá ẹ oníkókó lẹ́ẹ̀kẹ́ ó wá ní wọ́n sọ fún un lọ́sípítù pé gbogbo kókó tó ń yọ lójú òun yẹn àwọn kókó yẹn ńgbà tóun lè kúrò lójú náà wá lọ sódò síbi ẹkùn láì ṣe é gbọ́n ẹ fún wa ládvert sister láì ṣe é gbọ́n ó ní òun ti regret àwọn kókó tó wà lójú òun yẹn òun mọ̀ pé àwọn kókó yẹn ó máa padà lọ síbi ẹkùn òun. Arejan ṣé mo fún ẹ níye tó yẹ kí n tún fún ẹ sàbí mi fún mo tún fún Arejan lówó ó ní owó tí mo fún òun ó ní kò yọ kóró ẹkùn òun mẹ́fẹ̀ẹ̀fà ṣe rí ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ jẹ́ kírú àwọn Arejan àmọ̀rí ọ̀rẹ́ mi ò ní ṣubú dànù ìdí tí Arejan ṣe wá tó ṣe ń pariwo orúkọ mi ó lóun ní kókó 6 lẹ́pọ̀n ó lóun ṣe test HIV ó ní positive ni ẹjọ́ kí ni tèmi àtArejan kí ni ti tèmi àtArejan kí ló kun ṣẹ́rí ẹ má trust anybody tó bá ti ń tọrọ bára ẹ bèrè lọ́wọ́ Arejan oníkókó lójú ẹni kí ló dò wọn àti Lizzy pọ̀ ẹni kí ló dò wọn àti ẹ bèrè pé ṣé ó ti gbowó lọ́wọ́ Lizzy rí àbí kò gbowó lọ́wọ́ Lizzy tó bá jẹ́ pé mi ò kí ń ṣe speaker bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé Arejan nìyẹn bó ṣe máa tẹ̀lé àwọn ọmọ tiẹ̀ náà gbé wọn ṣubú nìyẹn. You see there are some people we don't take serious on this cyberspace irú Arejan yẹn ó ti fàárọ̀ ṣeré nígbà tí irú wa ń ṣiṣẹ́ mo fẹ́ play gbogbo fídíò t'Arejan ṣe fún mi mo wá fẹ́ play fídíò kan tó ṣe fún ẹ̀dá kan tó ti ràn lọ́wọ́ you will understand who Arejan is. Wọ́n pe office line lọ mú fóònù ẹ wá lọ mú fóònù tó múlẹ̀ nísinsìnyí bá mu. Office line kan ló ń dùn yẹn. Ẹ dè mí mo ń gbọ́ ẹ máa gbọ́ mo ń bọ̀. Ọ̀yára wèrè àtẹni tó ń tẹ̀lé wèrè ńkọ́ kí ni gbogbo wọn wèrè. Lẹ́yìn tó gbowó tán lọ́wọ́ mi rèé o lẹ́yìn t'Arejan tó gbowó tán lọ́wọ́ mi rèé o mo gbọ́. Wèrè ní fáàsì wèrè wèrè ló máa ń tẹ̀lé wèrè ẹ máa wòrán máa tún tó kọ lẹ́tà máa tún tó gbogbo yín lọ́wọ́ máa tó kọ lẹ́tà máa jálé máa já gbogbo máa. Níyẹn wọnú Arejan níwọ tí kó sí dé pamọ́
ní location Lásàrì. Àrèjàn ò ti gbàgbé, má bà láìlọ yẹn jẹ́. Àrèjàn ò ti gbàgbé, ọjọ́ pé aṣiwèrè ẹ gbàgbé oore. Nígbà tá à ń ya fíìmù ọlọ́kadà bòjì. Ọjọ́ wo ló dé film industry Àrèjàn? Ojú wa kọ́ náà ṣe mú ẹ dé. Olórí burúkú ẹ torí pé o fẹ́ gba donation. Olórí burúkú Ìyábọ̀ tó máa mọ sàárì ọmọ. Ó wá ní kó wá parọ́ fáwọn èèyàn pé wọ́n lọ̀gá mi. Níjọ́ tá a lọ ṣe fíìmù ọlọ́kadà bòjì fàlàsàrì. Òkú ló ṣe, o ò ṣàlàyé. Òkú ló ṣe lọ́dún náà lọ́hùn tá a ṣọlọ́kadà. Abẹ́ bẹ̀bẹ̀ títí kó o tiẹ̀ ṣọlọ́kadà. Wọ́n ní rọ́ òkú gangan ló fìtì. Olórí burúkú ẹ ńgbà tán kun mọ́jú sí ẹ lójú. O ò mọ bí gbogbo kókó ojú ẹ ṣe gbórin. Táwọn èèyàn fi ẹ ṣe ẹ ní location yẹn pé òkú oníkókó lójú. Gbogbo àwọn òkú tó kù lójú wọn smooth. Ó dorí òkú tiẹ̀. Òkú ẹni kórópọ̀n lójú. Wọ́n wá ní kẹ́ ẹ sùn sínú pósí lọ́dún náà lọ́hùn torí ibi tó yẹ nìyẹn. Ńgbà tá a ya fíìmù ọlọ́kadà bòjì tán níwọ ọmọdún gbẹ̀rẹ̀ yìí. Ìwọ tó dàbí ewúrẹ́ kọ̀ọ̀kan àbọ̀ yìí. Ìwọ jákujàku, ìwọ játijàti. Olórí burúkú ẹ ayan gbé wéètì. Ńgbà tó wọ súùtù ó rí bó ṣe dàbí àlùbọ́sà ni. Olóṣì olórí burúkú. Ó dàbí ọmọ mẹ́ẹ̀ tí ò gbó. Ó dàbí ìgbà tí mẹ́ẹ̀ bá bí ọmọ ní premature. Àwáyé má ṣe rere. Ó ṣorí bí ọ̀nùkún eégún. Olórí burúkú eléjìká bí áńgà yíbò. Ibi tí mo ti mọ̀ pé kò lè dáa fún Àrèjàn onírùngbọ̀n tó hù. Báwo lọkùnrin ṣe máa wà láyé tí ò ní nírùngbọ̀n? O ò nírun ẹkùn, o ò nírun abíá, o ò tún nírùngbọ̀n. O rí pé Ọlọ́run kò tilẹ̀ bá tiẹ̀ jẹ́ ni. Wọ́n lọ́lọ́run ò ní pààyàn lórí kó má fi rùngbọ̀n support ẹ̀. Bá a bá rọ́kùnrin kan tí ò bá hun rùngbọ̀n, tí ò tún nírun abíá, o ò tún ní okó gidi ní fùrọ̀. So kí ni ilé ayé tó wà? Ṣó yẹ kó o máa lo social media Àrèjàn? Ṣó yẹ kó o máa lo social media? Ẹ máa pààrọ̀ aṣọ yìí fún mi every minute. Ẹ jọ̀ọ́. Every minute. Ẹ jọ̀ọ́. Ọjà ni mo wá tà ń bí ní wàá ṣeré. Ṣó yẹ no Àrèjàn látijọ́ tó o ti dáyé o ṣe fíìmù o ò dẹ̀ ṣoríire ayé ò mọ̀.